أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد. Ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ táwọn olùmọ̀ dáadáa tó ti lọ tí wọ́n sọ nípa Az-Zuhd, nípa ìrí ayé sá. Ìyẹn jẹ́ kíkàsíwájú nínú tírà Madaarijus-Saalikeen ti al-Imaam Ibn Qayyim al-Jawziyya rahimahullahu ta'ala. Ẹ má gbàgbé pé ibi tá a wà náà ni manzilatu zuhd, ipò zuhd. Wọ́n ní qala Sufyan al-Thawri rahimahullah. Al-Imaam Sufyan al-Thawri, zuhd fi dunya qasrul amal. Wọ́n ní zuhd ó ní kí a máa gbé àwọn èròǹgbà wa nípa ayé ká máa gbé kúrú. Plans wa pé mo fẹ́ ṣe báyìí. Ẹlòmíì bá jókòó tó bá fi ọkàn rẹ̀ draw plan ní ìgbésí ayé ẹ̀ tó fẹ́ dà láyé, ó ti gùn ju tó fẹ́ lò gẹ́gẹ́ láyé lọ. Gbogbo ọmọ nìyẹn ló máa ń tàn máa pé òun gbádùn láyé, ó fẹ́ di báyìí, ó fẹ́ lówó lọ́wọ́ bí Dangote, ó fẹ́ lówó bí Elon Musk. Yóò tó wá ya patterns oríṣiríṣi kalẹ̀. Àwọn kọ́lé kásá Abuja, àwọn kọ́lé kásá ojú kan náà ló sì wà ó. Ó dàgbà tó ń drop plans yẹn kò tí ì ra kẹ̀kẹ́. So Az-Zuhd ni ìmọ̀ gé àwọn èròǹgbà ń pa ayé, ìmọ̀ gé wọn kù. Qasru al-amali, qasru ìmọ̀ dínkù. Ó lè ṣe déédéé tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ. Bí Ànábì sallallahu alayhi wa sallam falálẹ̀ fún ẹjọ́ kan. Wọ́n ní hadha wal ajal, pé ìtọ́mọnìyàn ó lù láyé rè falálẹ̀ báyìí. So wọ́n ní fa khattan qasira, Ànábì wa fàlà tí ó gùn pọ̀. Ó ní wa hadha amaluhu, ní ṣùgbọ́n èròǹgbà ọmọ ìdí ènìyàn nípa ayé rè. Ànábì wa fa khattan tawila, Ànábì wa fa ìlà kan tó gùn gan, ó gùn ju ajal tọ́mọnìyàn máa lò láyé, ó gùn jù lọ. Ànábì wa fa àwọn ìlà kan sẹ́gbẹ̀ẹ́ fàbáyì ní wa hadha wal a'raj tó máa ń ṣẹlẹ̀ sọ́mọnìyàn láyé. Pé ìjọ́ mi yóò l'accident, ìjọ́ mi yóò rìbọn lórí igi, ìjọ́ mi sọtíyé, ìjọ́ mi yóò sick débi pé díẹ̀ báyìí ni ó kù tí ó fi kú. So ìyẹn àwọn àrọ́ọ̀dù yẹn yóò mọ kọ́dí láti achieve tó fẹ́ achieve láyé dẹ́pẹ́ eventually kò ní kọjá ajalẹ̀ nítorí ẹ̀dẹ́dà tí ní yóò lò láyé kò ní sí kíni o, kò ní kọjá ẹ̀. Ṣùgbọ́n hope ẹ̀ ló gùn lọ gbọ̀nràngbọ̀nràn yẹn. Sọmọdé ni yóò mọ lé hope pé àwọn fẹ́ dìgbà, àwọn fẹ́ dàgbà. Ó sì ibi tó ti ń lé hope lọ yẹn, àwọn fẹ́ di kíní kan, ajalẹ̀ ò ju bí lọ. Ṣùgbọ́n ibi tó hope ẹ̀ wà lọ́nà nìyẹn. Ibi ajalẹ̀ yẹn náà ni ó ti kú. Ìkànnì àwọn àrọ́ọ̀dù yẹn tó ń kọlù lójúmọ́, tó ń kọlù lọ́sẹ̀, tó ń kọlù lọ́dún, tẹ́kù sọmọ èdè nìyẹn kan tí ò kí kọlù. Ìkànnì wọn padà sí kíni o, wọn padà mú mọ́lẹ̀. Olùdẹ́dà ó fi ìkànnì wọn ṣe sábàbí ikú ẹ̀. Ọmọ ti lásídẹ́ǹtì, ọmọ ti sick, ọmọ ti kú, bí ayé ṣe rí nìyẹn. So ni wọ́n mú Sufyan al-Thawri fi ń sọ fún wa ní pé zuhd wá ní pé òpù tó gùn yẹn, al-amalu tó gùn yẹn, kásì kíni o, ká sún wá sẹ́yìn. Kásì kíni? Ká má wà too ambitious. Ká sún wá sẹ́yìn. Wọn ò ní kí èèyàn má tàn máa dáadáa láyé. Ihris ala man yanfa'uka, Ànábì sallallahu alayhi wa sallam sọ, ó sọ bẹ́ẹ̀ lóòótọ́. Ṣùgbọ́n kí wá ṣe pé al-hirsu yẹn kó wá lọ jẹ́ hirsun tawilun. Hirsun ní pé yóò wá gùn gan-an là. Ànábì sallallahu alayhi wa sallam kò ní ká ṣerú ẹ̀. Al-Imam Sufyan al-Thawri rahimahullah wọ́n tẹ̀síwájú. Wọ́n ní laysa bi aklil ghalidh. Wọ́n ní zuhd wá ṣe kámọ́ jóúnjẹ tó rí họ́rọ̀họ́rọ̀. Oúnjẹ pé tẹ́ bá jẹ́ tán ẹ máa fàtẹ́gùn sẹ́nu ni. Orúkọ oúnjẹ yẹn àtàrẹ ti pọ̀ jù pé mélòó la fẹ́ lò láyé tá a mọ jóúnjẹ tó dùn.
sábà ń wá nǹkan kankan sábà ń wá sí ká jẹ wọ́n ní zuhd kọ́ nìyẹn náà kì í ṣe kí ni o pé wọn ò ní máa jẹ ojú iṣu gangan àparí iṣu lòun máa jẹ ọ̀rọ̀ tó jẹ́ àparí iṣu ibi òkè iṣu ni lòun máa jẹ ń tàn pé ló láfẹ́ lò láyé táwọn jẹ ìyá iṣu táwọn jẹ àárín iṣu àparí ni ẹja máa jẹ pé òun ò ní jẹ yán ẹ̀bà lòun ó máa jẹ òun ò ní jẹ nǹkan dáadáa àwọn kan tó sá kọ́ ọ̀sáwọ́ oúnjẹ tó ṣe kàràkàrà tó wà kàràkì lòun ó máa jẹ iná ò kìí ṣe zuhd tó bá lówó jẹ oúnjẹ tó dáa jẹ nutritious food sọdíyẹ jẹ oúnjẹ tó dáa síkùn rẹ jẹ oúnjẹ tó dáa wọn mú gàrí láàárọ̀ mú gàrí lọ́sàn-án mú gàrí abẹ́yà ayé ò jẹ nǹkan kan rárá bíi ti bá nǹkan wọn ní ò kìí ṣe zuhd wọn ní wàhálà lóbùsà làbá zuhd yìí sì ṣe ká máa wá sọ gẹ̀rẹ̀ káàkiri gbogbo gbà yóò sọ gẹ̀rẹ̀ yóò àdáwòrá àwọn saint ń dasọ́bọ́ra gbogbo gbà kò lásọ kan aṣọ òde pé aṣọ yìí alahula pé kò ní alahula lásọ tòkè tilẹ̀ téèyàn máa ń wọ̀ lọ sóde anabi sallallahu alayhi wa sallam ó ní alahula anabi ní kí ni o báwo ní alẹ́ húlálù anábì láwọn aṣọ tó kìtìlẹ̀ tó máa ń wọ̀ lóde lọ́jọ́ ìnáwó àbí tánábì bá fẹ́ gba àlejò sallallahu alayhi wa sallam anábì sallallahu alayhi wa sallam máa ń wọ aṣọ tó kìtìlẹ̀ tí ó máa ṣẹ̀ dáadáa tí ó fàìn anábì máa ń wọ̀ ọ́ anábì yìí daṣọ bora káàkiri kọ́ ọmọ yọjú fitifiti nínú tampolin anábì yìí sì yún Ànábì sallallahu alaihi wasallam kìí ṣe yẹn ó ti wá sọ́dọ̀ pé green délẹ̀ ó ti wá sọ́dọ̀ pé ó ra pupa rẹ́súrẹ́sú délẹ̀ sallallahu alaihi wasallam. Ànábì máa wọ al-jubba tá ń pè ní al-kimba lónìí tí ó ra yọ wọ́n nú ẹ̀ tá fẹ́ ṣàlùwàlá sallallahu alaihi wasallam. So zuhd kọ́ nìyẹn tó ti yé zuhd gangan ní qasrul amali fi dunya ó ní kí ni o ìyẹn gẹ́gẹ́ ní zuhd lọ́dọ̀ al-Imaam Sufyan al-Thawri àwọn èrò tó gùn tó yà kalẹ̀ nípa ayé rẹ̀ kó fẹ́ digbó fẹ́ dàgbọ̀n yẹn sí kíni ìwà sẹ́yìn don't be too ambitious débi wípé tó o bá ti wá ráwọn ambition yẹn achieve ó wà máa bànújẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn tán mọ́ dáadáa ṣùgbọ́n tọ́lọ́wọ́ bá ti kádàrà wá tètè fílẹ̀ wá nǹkan mí ṣe medicine ló fẹ́ ṣe ní yunifásitì ó lé kò bọ́ possible mi ó lé ò bá possible mi sóti yé ṣe nǹkan mí mélòó mi rẹ̀ tó pé kọ́ọ̀sì táwọn èèyàn rò pé kò nítumọ̀ òun ló ṣe tó pé bí kọ́ọ̀sì yẹn ló ti làmìlaka ló ti dolówó ló ti di ìlú mọ̀ọ́ká. Bàbá tí wọ́n kò ní JAMB as registrar ní ìsìn Professor Olóyèdè kọ́ọ̀sì wo náà ṣe Islamic Studies and Arabic. Nínú history ẹ̀ tó ti jẹ́ registrar JAMB rí bàbá yẹn ọlọ́ba lọ́rẹ̀ mi wọn lórí dáadáa bàbá yẹn àmì tán fílẹ̀ ní JAMB ẹni tó máa bí tí ó ṣe kí ni ó múra. Wọn náà kọ́ al-Junayd afọ́ Junayd náà sọ pé sami'tu sariyan yaqul Suriyan yaqul mo gbọ́ sórí tó ń sọ pé inna Allaha azza wa jalla salaba dunya an awliyaihi ẹ mọ̀ gbọ́ ó ní sórí yìí sọ pé dájúdájú Allah salaba dunya an awliyaihi ẹgbẹ́ wá ní àwọn awliya wọ́n ní Allahu waliyyul ladina amanu àbí àwọn alladina amanu àwọn ní kí ni awliya Allah ó ní ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun alladina amanu wa kanu yattaqun sólúwa wá ní àwọn awliya àwọn ayú ẹ̀ asfiya al-akhyar al-mustafawun àwọn tó lò wá sẹ̀sá wọn olùdẹ́dà ní wọn jalla subhanahu wa ta'ala
but kí ni Junayd sọ? Junayd sọ pé ara tó lù wá fi mú wọn láwùlìyáwó ni pé sálàbà dúníyà anhum, sálàbà dúníyà onílé ayé èsè tiwọn. Ó ní àwọn àwùlìyá òun àwọn ò gbọdọ̀ sí kí ni o, wọn gbọdọ̀ kálẹ̀ ayé kún. Ó ní wàhámáhà an asfiyaihi, ó tún sọ ilé ayé kú lọ́dọ̀ àwọn asfiya rẹ̀, àwọn sọ̀fíyù rẹ̀. Asfiya ka àwùlìyá, ó sọ kó wí ẹ̀yin o, ẹ má bà wọn ṣe táráyé ń ṣe. Bí wọ́n bá jẹ́ waliyullah kò ní máa ṣe táráyé ń ṣe. Kò ní máa ṣe kí ni o? Inú táwọn aráyé máa ń ṣe ni pé aráyé fẹ́ máa ń dolórí. Wàlíyullah ò ní bá wọn débẹ̀, kò ní wọn bá wọn ìjà sípò náà fẹ́ dolórí. Nípa àwọn káàkiri wọn pariwo káàkiri àdúgbò, ẹ dìbò fún mi, ẹ dìbò fún mi. Kò ní ṣe bẹ́ẹ̀, kò ní ṣe bẹ́ẹ̀, kò ní wọn bá wọn ìjà sáyé. Ó ní wa akhrajaha min qulubi ahli widadihi, Olúwa yọ ayé kúrò lẹ́mìí àwọn olólùfẹ́, àwọn olólùfẹ́ Allah. Ìfẹ́ ayé ò ṣe kí ni o, kò sí lọ́kàn wọn, ó yọ kúrò bẹ́ẹ̀. Ó ní li'annahu lam yardaha lahum, torí pé Olúwa ò yọ́nú sáyé fún wọn. Wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, wọ́n gbé ayé wá bá Ànábì. Jibril wá gbé ayé bá Ànábì sallallahu alayhi wa sallam. Ànábì rárá, mi ò fi ayé. Ànábì mi ò jẹ́ gẹ́ni o, mi ò fi ayé. Pẹ̀pá Ànábì sallallahu alayhi wa sallam fi ayé ni àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ò lè tó sí dùní. Emperor fa ipò t'Ànábì wa sallallahu alayhi wa sallam jùpọ̀ emperor lọ. Ànábì Ọlọ́run fún ní àwọn sábà bíi kọ́rọ̀ kó di olówó pátápátá, ṣùgbọ́n láà Ànábì rọ́fàdọ̀ dùnìyà, rọ́fàdọ̀ fàyílẹ̀, ó ti dànù. Àmọ́ sọ kí sọ nígbà tí àwọn ọ̀rọ̀ Bahrain dé, Ànábì ní káwọn sàábí wa máa ṣe kí ni o, gold oríṣiríṣi nǹkan ornament. Ànábì ní káwọn sàábí wa máa kó, wọ́n sì ń kó tó dé Al-Abbas kó, ó lọ, ó tún pé Ànábì tó fẹ́ kó sódò wa kò sí, wọ́n sì kó gbogbo ẹlẹ̀. Ànábì ò mú kan bẹ sallallahu alaihi wasallam. Ànábì kí ọ̀tọ̀ ń jọ kan ó sáré dìde gidigidi, ó wọlé lọ, ó jáde padà. Ó ní mo rántí pé góòdì kan wà tá a pín kù lálẹ́ àná, tá a ti ṣe kí ni, tá a ti pín tán, pé kí n yá tètè lọ pín kókó lákàtà mi sallallahu alaihi wasallam. Àwọn kan wá purọ́ mọ́ Ànábì, àwọn kan wá purọ́ mọ́ Ànábì náà, àwọn kèfèrí àsìkò náà. Ànábì jí pátá, a'udhu billahi minash shaitanir rajim. Ẹgbórí Ànábì jí pátá, ọ̀rọ̀ ìmọ̀ ohun létí Ànábì wà wọ́n ó jí pátá, amúrí ìdàwó ni. Ànábì tààrí tọ́lọ̀ ń gbé ayé fún tó rọ̀ fádọ̀ rẹ̀. Táwọn ìbá fẹ́ sọ pé ó fẹ́ sọ ẹ̀ lọ́rọ̀ rẹ̀, yóò kà sọ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ mú wáyọ̀ káráta o, èmi mo ní ààfù ẹ̀, kò sí tí sàmì kankan ó sọ, èmi ni mo ní ààfù ẹ̀. Ìbáraẹni gbó lórí ni pé èmi mo ní ààfù ẹ̀, kò sí tẹ́nibọ̀dì ó sọ. Wọ́n ní ẹgbẹ́ Ànábì lọ jí pátá lẹ́yìn, àwọn àbí nǹkan sọpọlọ àwọn èèyàn ni. Kò wá ní kankan tí ó mú un bẹ́ẹ̀, àfi kí ni o, oníbàjẹ́. Wọ́n máa sọ pé ẹ̀rọ ọ̀gá àṣẹ tó ń jẹ́ pint ń bẹ lásìkò ààrẹ ìfẹ̀fẹ̀. Àwọn kèfèrí orí wọn dàbò. Ẹ̀rí kéèsì ọmọ tó lọ orí olóòlù. Wọ́n gbé inú wọn dùn pé olóòlù ní agbára. Àṣírí wọn padà tún gbé lọ ni. Ọmọ yẹn kankan ò sí. Wọ́n lọ fọlọ́pàá mú lé ni. Wọ́n fọlọ́pàá mú lé, wọ́n fọlọ́pàá halẹ̀ mọ́, tì mọ́ lé, alọ́dẹ́rùbà yá rẹ̀ ní kó wá sùn tutù tipátipá, gbẹ̀ràn lọ́wọ́ rẹ̀, ọlọ́rẹ̀ ẹran àgbòrí àbí nǹkan tó gbé sí lọ́rùn báyìí. Wọ́n fọ́sọ̀mọ́ ọlọ́mọ ọ̀fà lórí. Kò sí kankan, ò ní tú ẹ́, àlógún sí o, àní agbára jẹ̀nú òwà o, sóyè o, àní májíkì ò sí o, ṣùgbọ́n àwọn tí wọ́n irọ́ ní ìrànlọ́ pa. Wọ́n kì í fèrè ṣe níyẹn, wọ́n ṣe rí nìyẹn. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó sì ládùá pé Allahumma yaj'al rizqa ali Muhammadin kí ni o kúta.
ij'al rizqa ali Muhammadin kút Olúwa ṣe tí ara lé Muhammad yóò máa jẹ rizqu ara lé Muhammad wọ́n jẹ́ ojú kút lọ al-kút ó ní oúnjẹ òòjọ́ daily bread làlábì tọrọ sọ̀rọ̀ lọ́sàn kí ló tọrọ o àdúrà lásì ni tọ́lọ́ba ti ṣe daily bread fún yín alhamdulillah tá jẹ lójúmọ́ tọ́lọ́ba ti ṣe fún wa alhamdulillah tó mẹ́ ẹ̀kọ́ ni pé àní ló ń jẹ́ storage tó ẹ̀kọ́ ni pé kò sóúnjẹ ní store wà oúnjẹ wà ní store só ti yé ṣùgbọ́n oúnjẹ ọ̀yọ́ ń ṣe kí ni o oúnjẹ asáǹjẹ lójoojúmọ́ Ànábì sallallahu alaihi wasallam kò bèrè fún wa yá àgáyé kígbẹ́ tẹ́pẹ́ nílànà hùlàmù yàròdọ̀ àlàhùn Olúwa ò yọ́nú sílé ayé fáwọn èèyàn tiẹ̀ Olúwa ò láìkí ayé tàwa Ọlọ́run ò nífẹ̀ẹ́ ẹ̀pọ̀ Ọlọ́run bá nífẹ̀ẹ́ àrẹ́mì ìsẹ́pọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ ayé ni kò ní fún tani kò ní fún kèfèrí ní gẹ́ omi kan báyìí drop omi báyìí kò ní fún lápá ayé ní ìtumọ̀ fọ́dọ̀ Ọlọ́run kò ní túmọ̀ sí bàtí pásítọ̀ kan jáde ń jẹ́ àwọn kírísítẹ́nì àwọn làwọn máa ń léwó bàbá yẹn káàyè àwọn làwọn máa ń léwó àwọn kírísítẹ́nì làwọn máa ń léwó ọ̀rọ̀ tó kàn tí ẹ sọ yẹn kàn tí ẹ correct tó gbogbo àti sọ yẹn náà àwọn mùsùlùmí tọ́lọ́run bá taari owó sí wọn ọmọ ní owó sòsè gbàtọ́ òun sọ àwọn kírísítẹ́nì làwọn máa ń lówó tá bá pa gbogbo private jet àwọn pastors wọn pọ̀ tá pa pọ̀ gbogbo owó táwọn pastors wọn tí wọ́n rí kó jẹ náà ni o lára àwọn ọmọ ọjọ́ tá bá pa gbogbo ẹ̀ pọ̀ gbogbo owó yẹn ò tó 1/10 owó Dangote ṣé Christian Dangote ẹ dáhùn láwàyí tá a wà lónìí àwọn ìlú tí wọ́n ti ní owó jùlọ àwọn ilẹ̀ Lárúbáwá ni owó àwọn bàbá yóò wọ Forbes ni àwọn onítùmọ̀ tó máa ń yọ zaka ẹgbọ́n pa bàbá kan báyìí ara Riyadh báyìí wọ́n ní gbogbo owó tó ní ó sọ di zaka wọ charity àwọn onídìí àwọn akọ ọdún Forbes kí ni bó tó yẹn bẹ ara ẹ̀rí tẹ́fìmọ̀ kó ń bẹ ńlẹ̀ Lárúbáwá ni pé Donald Trump ò lè filẹ̀ Lárúbáwá lẹ̀ sọ́tí gbogbo ogun tẹ́ ń jà lónìí yẹn nítorí owó kíni o torí owó Saudi ni ṣe é gbọ́ mi yé tó tọ́ bá ní Elon Musk ní owó source of income Elon Musk ibo ló ti wá Middle East ni torí pé owó Elon Musk American government help Elon Musk láti lówó dáadáa so Elon Musk gba àwọn connection through American government ni American government lélẹ̀ source owó tàwọn ibo ní o ọ̀dàwọ̀ Lárúbáwá ni ògẹ́ nìkan sọ pé àwọn kiri làwọn lówó jù ẹgbẹ́nu sàn àwọn wà ní báyìí náà yẹn ò kàn wá tẹ́ bá ní ilé ayé lẹ́yìn fẹ́ máa lé lọ al-qiyamah ló kàn wá wa lal-akhiratu khayrun wa abqa al-qiyamah ló dáa jù olóṣùwọ̀n máa ṣẹ́kù láfẹ́ dìrọ̀ mọ́lé ayé ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà o tó lù wá bá fẹ́ jẹ́ kíkanu wá ní owó ó máa ní tààràtààrà ní o alhamdulillah àṣà náà sì máa ń ní owó mùsùlùmí máa ń ní owó akalimọ́ flaunt ẹ̀ ni alimọ́ máa fi sí ìyára ni mùsùlùmí máa ń segin ni ẹmọ ya wa tá máa lọ hajj lọ́dún ni àbí nǹkan sẹ́yìn ni ìgbàtà máa lọ hajj ẹmọ yìí tá máa ná lọ sí hajj ni 8 million 9 million 10 million àwọn míì tún ná bí 14 million ẹlòmíì tún kó bí èèyàn mẹ́wàá lọ hajj ẹnìkan mélòó ni yín ló sponsor ara rẹ̀ lọ sponsor àwọn èèyàn lọ sí Jerusalem ọ̀nà yìí mélòó ni yín náà yín Christians mélòó ni yín ni wo rẹ̀ táwọn ń pa ń léyà ni àpá màálù gbogbo èèyàn ó jẹ gbàdúgbò ó jẹ wọn mọ ẹgbẹ́ gbogbo wọn sì rọ sọmọ kí lẹ́yìn máa ń pa nínú Christmas ní adìẹ chicken lẹ máa ń pa wọlé lówó ju àlọ àwọn aláyọ ọkàn a lè má máa fowó wa halẹ̀ wọn dalẹ̀ lórí kíní kan gbogbo làwọn máa ń sìn tiwọn owó làwọn máa ń sìn owó náà fi máa ń measure ọpọlọ nífẹ̀ẹ́ àwọn Christians àti pé ní àwọn àwáìlú masihiyun àwọn èsì bẹ́ẹ̀ láwọn ní zuhud olùdẹ́dà ròyìn àwọn early Christians az-Zuhd so ti yé oníwà rabbaniyatan ibtada'uha ma katabnaha alayhim àwọn Christian ló ń bá wí mẹ́ẹ̀
rọ̀họ̀bàníyà zuhudu ló ń jẹ́ rọ̀họ̀bàníyà àwọn ìlú wọn àwọn máa ráyé sá ni sọ̀wámí ò lẹ́tì mọ́ rí wọn nìkan gorí òkè lọ kán mọ́ wà lé mọ́ lẹ́tì mọ́ ṣùgbọ́n àwọn pásítọ̀ tàsíkò tòní àwọn wá jayé wọn wá jẹun náà wá fún ọmọ ìjọ gbẹ́ni wọ́n á fi church ṣe business ní church tiwọn nígbà bàbá tó ń sọ̀rọ̀ yẹn kò ní làákàyè bá a ń kàlẹ́ dè sí náà dè sí nígbà wọ́n sọ máa ń sọ kó lọ́ọ́ kó ṣàánú wa so Olúwa wa jalla subhana kò nífẹ̀ẹ́ ayé pàtó ti nífẹ̀ẹ́ ayé yẹn kò bàbára rẹ̀ fáwọn èèyàn tiẹ̀ tó bá ti ń rẹ́sìn ṣe tó ń rí jọ́sìn ṣe dáadáa tó dẹ́rí kùt akwat tó jẹ́ lójúmọ́ dẹ́rí forí kọ́ ẹni àṣàádà tó fi àrùbá àrùbẹ́ tó wá sí àrùmọ́kàbù sẹ́rí àrùjáàrù sọ́ọ̀lì àrùmọ́rà tó sọ́ọ̀lì àtọ́lá máa ti sàwọn yẹn fún ọ láti rí ẹ̀ ń bò kánà alhamdulillah kọ́lọ́n fà àlùbáríkà sí tó nídìí kiri kan àwọn flamboyant life kan pé ó fẹ́ jáde báyìí dòǹgárì bí ọgbọ̀n ni ó máa sọ káàkiri kán bá jí ọ gbé tó bá ti lówó débi pé o fẹ́ jáde lọ sí gáràjì lásán mẹ́yẹn àwọn sójà lọ́tún ló sì gbá àwọn gbọ́dọ̀ jí gbé bàbá olówó wọ́n gbọ́dọ̀ nígbàdùn ayé ẹ̀ kí láǹfààní owó tí yẹn ní tó nílé lọ dá lọ sí orí fídíì mẹ́yẹn pé nǹkan tẹ̀ lọ gbatẹ́gùn níwọ̀n nìkan olówó nílé dá lọ yóò mọ̀ bẹ́ẹ̀ gbé kí ni o wọ́n máa jẹun gbé tó lóun mi ò bá sọ́ra àti lọ kírun àsùbá ta yóò di wàhálà fún pé wọ́n jẹun gbé bàbá àrí mọ́sálásí ìta lé o kí wọ́n jẹun gbé torí pé olówó ni kò rẹ́ dẹ́ra kó ṣàánú wa kó fún wa ní ayọ̀ ọkàn kó sọ àjọ lọ́rọ̀ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban wa sallallahu ala nabiyyina Muhammadin wa alihi wa sahbihi ajma'in. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.